ẹ̀yin ọkùnrin ṣé mọ̀ wípé àwọn ọmọ tẹ́ ń kẹ́ àwọn ọmọ tẹ́ gbé sórí ìyàwó yín tẹ́ fi respect ìyàwó yín tẹ́ sọ wípé ọmọ lẹ lélò lọ́dọ̀ ẹ̀ ọmọ lẹ fẹ́ lọ́dọ̀ ẹ̀ ṣé mọ̀ wípé àwọn ọmọ yìí máa padà lọ sáàyè tí wọ́n máa dẹni ara wọn táwọn ọmọ yín bá ti dẹni ara wọn báwo lẹ ṣe fẹ́ rí lọ́dọ̀ ìyàwó yín nígbà yẹn ṣé ẹ̀yin ọkùnrin ti gbàgbé wípé omi la tẹ̀ ká tó tẹ iyán rẹ̀ obìnrin yìí lẹ kọ́kọ́ inú ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun àwọn ọmọ yìí ti jáde tẹ́ wá ń pè sórí àwọn ìyàwó yín tẹ́ bìkítà lórí àwọn ìyàwó yín táwọn ọmọ bá tẹ̀ lọ ọkùnrin máa lọ márì ó máa fi ilé yín sílẹ̀ ó máa lọ ní fámílì títí ẹ̀ obìnrin máa márì ó máa fi ilé yín sílẹ̀ ó máa lọ ní fámílì títí ẹ̀ awakù ẹ̀yin àti ìyàwó yín tẹ́ ń fìyà jẹ tẹ́ náà láàárọ̀ ọjọ́ yín awakù ẹ̀yin àti ẹ̀ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ obìnrin náà pátápátá mo kí yín mo lẹ́ẹ̀kú iṣẹ́ ẹ wá jẹ́ kí n sọ kíní kan fẹ́yìn ọkùnrin lónìí àwọn nǹkan kan wà tí obìnrin ò gbọ́dọ̀ báyàn gbọ́ bùkátà lé lórí mo máa ń sọ fún yín ní gbogbo ìgbà mo dẹ̀ máa ń rán yín létí àwọn nǹkan tóbìnrin ò gbọ́dọ̀ bá yín gbọ́ bùkátà lé lórí tí ẹ gbọ́dọ̀ máa fi ṣakọ sóbìnrin òun làwọn nǹkan wọ̀nyí owó ilé obìnrin ò gbọ́dọ̀ bá yín gbọ́ bùkátà lórí owó ilé yín torí wípé bí tí ẹ ń fi ẹlẹ́dàá yẹn pamọ́ sí nìyẹn ẹ má gbàgbé mo máa ń sọ wípé ìgbà máa ń yí bírí ìgbà máa ń yí bìrí ìgbà burúkú ò ní yí sọ́dọ̀ títí wa lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá yí bírí ìyàwó yín lè assist yín kò sí nǹkan tó burú níbẹ̀ ní kóbìnrin máa assist ọkọ ẹ̀ that's not what we're saying nǹkan tá à ń sọ ni wípé ẹ̀tọ́ yín ni láti sanwó ilé níbi tí ẹ ń fi orí yín pamọ́ sí tẹ́ ẹ sì kó gbogbo ẹbí tẹ́ ẹ kó wọn pamọ́ sí ẹ̀tọ́ yín ni láti máa sanwó ẹ̀ owó oúnjẹ àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ̀tọ́ yín ni láti máa bọ́ ẹnu àwọn ọmọ yín ẹ bọ́ ẹnu ìyàwó kẹ́ ẹ bọ́ ẹnu ara yín kò sí bó ṣe fẹ́ kéré tó ìwọ̀n eku níwọ̀n ìtẹ́gbọ́wọ́ eku bá ṣe mọ ló ṣe fi ń bọ́jú okó tọkùnrin bá ní lọ fi ń báyàwó ẹ̀sùn ntẹ́ ẹ bá nílẹ̀ máa fi sílẹ̀ àmọ́ ẹ fi sílẹ̀ tẹ̀rín tọ̀yàyà kì í ṣe pẹ̀lú ọdẹ orí tàbí agídí rárá obìnrin rẹ́dì láti máa jẹ lásìpọ̀ lójoojúmọ́ tínú ẹ̀ bá ń dùn níbi tó wà tó bá dẹ̀ bọ́ta á máa ta yín pé oúnjẹ chicken ẹ má jẹ́ kóbìnrin bá yín gbọ́ bùkátà jíjẹ mímu gbogbo obìnrin tó bá ti ń gbọ́ bùkátà jíjẹ mímu nínú ilé ọkùnrin pátá ìjọ tí ọkùnrin bá padà dá ẹrù ẹ̀ síta ìyá máa jẹ́ pánábà bíìsì sí lára pé gbogbo ẹni tó bá ti lè gbọ́ bùkátà yẹn náà kò sí bùkátà tí ò lè gbọ́ mọ́ torí ohun tí ẹnu ń gbé lọ ara ò lè gbé lọ. Responsibility on your children ẹ má jẹ́ kí àwọn ìyàwó yín máa bá yín san school fees àwọn ọmọ yín ó kọ́ bàbá rẹ̀ kọ́ ní jẹ́ orúkọ yín ní jẹ́ ẹ̀tọ́ yín ní láti máa san school fees àwọn ọmọ yín ó lè ràn yín lọ́wọ́ nígbà tí ò bá sí mi ò ní kò rí bẹ́ẹ̀ mi ní ọkùnrin àmì ní obìnrin ìyàwó ò lè ran ọkọ ẹ̀ lọ́wọ́ mi lóbìnrin àjọ wà fúnra wa ni káfọ̀ tún wòsì káfòsì wọ̀tún òun náà lọ́wọ́ fi mú àmọ́ ọkùnrin mi wọ́n wà láyé wọn tó jẹ́ wípé wọn ò fẹ́ gbọ́ bùkátà rárá tó bá ti ń bímọ ni wọ́n ti ń fẹsẹ̀ fẹ́ wọ́n sá lọ wọ́n wá da gbogbo bùkátà wọ́n dálé obìnrin lọ́rùn wọ́n wá máa retí ọjọ́ iwájú tó mọ́ bà béèrè bàbá ẹ tó ṣẹ̀gùn sí ló máa jọba ẹ̀ tẹ̀ bá fi hù pé ó máa tọ́ òun ló tọ́ òun ló máa jèrè ẹ̀ lótìtọ́ Ọlọ́run ọba nìkan lọ́ba tó mọ ẹni tó máa jèrè ọmọ kọ́lọ́run jọ kó kàwá kẹ́ni tí ó jèrè ọmọ láyé tá a wá ìyà tóbìnrin jẹ lórí ọmọ pọ̀ kó kàwá kẹ́ni tó máa jèrè ọmọ ìyà tọkùnrin jẹ lórí ọmọ náà pọ̀ ó pọ̀ gidi gan tí ò ṣe é fẹnu sọ àmọ́ kọ́lọ́run ṣe gbogbo wa lẹ́ni tó máa jẹ wọn mọ́ ẹlòmíì wà kò ní tọ́ ọmọ rárá àmọ́ ti wà nínú àkọsílẹ̀ kó máa jẹ wọn mọ́ ẹlòmíì wà gbogbo nǹkan pátá ló fi tọ́ ọmọ àmọ́ àkọ́kọ́ máa jẹ wọn mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe láṣẹ tètè dùn gbogbo iṣẹ́ tá a bá ṣe láàárọ̀ ọjọ́ á padà jẹ́ lọ́jọ́ alẹ́ wa ni ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ ni kó ṣàmì o what goes around comes around bó o bá ṣe ṣe bó o bá ṣe tẹ́bùsùn ẹ ló ṣe máa bá ní tó bá ṣe sílẹ̀ ló máa bá so ẹ má jẹ́ kóbìnrin máa bá yín san school fees àwọn ọmọ yín orúkọ yín ni wọ́n ń jẹ́ ẹ rántí àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ ṣé o kọ́ ọmọ wá láti ilé yín ni kọ́ mọ́ wà amẹ́yìn náà ò lè dáṣe
tó dẹ̀ mélòó tẹ́ gbọ́ pọ́kùnrin bímọ ṣé bẹ́ẹ̀ kàn ń rù kiri ni àjọ wà fúnra wa ní àjọ ranra wa lọ́wọ́ ni. Don't allow your wife to pay your children's school fees. Kódà ẹ̀yin tẹ́ gba ṣọ́ọ̀bù fún ìyàwó yín tẹ́ sọ pé ń gbọ́ bùkátà lórí ẹ̀tọ́ yín ni o, jẹ́jẹ́ ló jókòó lẹ lọ mú. Ẹ má máa fi àwọn nǹkan báyìí ẹ má máa fi gbéraga sí àwọn ìyàwó yín pé ẹ̀ ń ṣe. Gbogbo ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ pátápátá ọjọ́ àti sùn lẹ́bọ̀. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run dẹ̀mí èmi àti ẹ̀yin sí kó fi àyè sílẹ̀ fún gbogbo wa pátápátá. Mo ń bọ̀ lórí ẹ̀yin ọkùnrin.